àdánwò ni. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́yàmẹ̀yà, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́sìnmẹ̀sìn, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́yàmẹ̀yà, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́sìnmẹ̀sìn, ìfẹ́ là jùlọ. Ìfẹ́ àmàlànà ọ̀la, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ìfẹ́ àmàlànà ọ̀la, ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́yàmẹ̀yà, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́sìnmẹ̀sìn, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́yàmẹ̀yà, ìfẹ́ là jùlọ. Ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́sìnmẹ̀sìn, ìfẹ́ là jùlọ. Mo máa ń gbádùn àwọn jíjẹ alárẹ̀. Mo máa ń gbádùn èyí. Máa rí ẹ̀jọ́ ìrọ̀lẹ́ àdìfáàtì. Mommy. 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 Mommy, where are you? Àwọn ọmọ ẹ ló ń pè é yẹ. Ẹ kẹ́ kó tètè lọ́ba àti ìyá àtọmọ yìí kẹ́ má fi ìrégbè tí di ìròyìn bóde òdù tí mò ń kà lọ́wọ́ ẹ̀. Kí ló wá dé? Ṣáwa náà láti di onírègbè ẹlẹ́jọ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ dẹ̀ rí wa sí rèé, òkè òkè bá àlàyé yín máa wà. Èmi mo ṣe máa continue láti wo program tí mo wò lọ ní Nàìjíríà lánàá torí in fact. Ṣé tiẹ̀ rí event tó sọ pé wọ́n lọ shoot ní wọ́n lọ cover ní Ìjẹ̀bú Ayé pé yẹn mo gbọ́ pó pẹpẹ. Ẹ ṣàjẹ́ kémi lọ bá Adédìwúrà ni. All right. Bá Adédìwúrà. Okay. Bàbá Adédìwúrà. Bàbá Aládùfẹ́. Dáadáa ni akújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú mo ti rí ẹ ó ti ṣe díẹ̀. Káàkiri ká ẹ bá mọ̀ pé lárìnká lèmi. Bàbá àti ìyá mi ò sọ mí lárìnká ni àwọn ará àdúgbò wọn ti sọ mí ní Sàbíkó lárìnká tí a máa pè mí nù. Bó ni akújọ́ mẹ́ta. Mo gbọ́ kankan padà mo ní rìn lọ yìí mo rò ọ̀nlẹ̀ ìkùlẹ̀ àbí. Mo gbé tẹ̀ sọ̀rọ̀ jígí alára. Jígí alára. Mi ní sọ pé they are one of the best. They are the best. Best ni wọn. They are the best. Tá a bá sọ̀rọ̀ YouTube channel. Tó gbóúnjẹ fẹ́ jẹ́ tó gbà owó bọ̀ lásìkò tá a wà jígí alára ni. Tí n bá ti tẹ YouTube channel mi báyìí oríṣiríṣi àwọn nǹkan mo máa ń rí òdì òdù ìròyìn títí ẹ̀ máa jáde lẹ́nu ṣeun. Síwájú òyìn àbí ọ̀yẹ́ pọ̀ mọ̀ òdùdú wa bí ọ̀yẹ́ pé pọ́rọ́ òdùdú wa báyìí kò bí ọ̀ràn yàn ṣeun ló bí yọ káròyìn báyìí pé tèbù yọ ọkà níìtì tó báyìí pé yọ ọkà níìtì èyí nìkan wá kọ́ sọ eré láńlọ́ọ̀dù tí wọ́n ń ṣeun eré náà mọ̀ dáa pọ̀ o bóòdì odò wọn á ní bí ìgbẹ́ nílùú rí èyí ò nìkan tó kọ́ wọ́n tún wá ní 2024 ọdún tuntun wọ́n ní eré mi tó ń bọ̀ tí wọ́n pè lọ́rẹ̀ mẹ́ta wọ́n lẹ́yìn wá lékè ká wọ́n láwàdà kún bẹ́ẹ̀ eré tó nítumọ̀ gidi gan ẹ wo ọ̀rẹ́ mi mo kàn ní ìyá kí ọ ni ẹ̀yìn kọjá lẹ́kùnrin ọba kọ́mọkọ̀ba mo fẹ́ dé ọ̀dọ̀ ya sẹ́nimọ́ ìyàwó mi kẹta bí mo ṣe ń tẹ̀lé mi. Ó ti ní problem you don't know. Lọ́nà mi. Ìyàwó oníyàwó mẹ́rin ni dájẹ́ níná. Mẹ́rin èmi ò ní àgọ́ get 8 mẹ́jọ mẹ́rin. Wàá tètè kú. Èyí lè tètè kú bí sẹ́kọ̀tà mu ni bí sẹ́kọ̀tà mu àwọn ìjọba díẹ̀ tètè máa lọ. Lọ máa lọ fi ìpè bó ṣe rí wàá ṣọ́rẹ́ ìwọ máa yìí o. Jẹ́ kí n continue pẹ̀lú jíjí alára kí ni tí mò ń kájà. Mommy, where are you? Hey, Adédìwúrà. Mommy, kí ló ṣẹlẹ̀? Ní tẹ̀ fẹ́ yín pàdé mi. Ṣé kí n súnmọ́ rẹ̀ ni mo ní báyìí? Kí ló tó fi sọ pé
mo mọ̀ nǹkan tí. èmi wò pé bóyá ẹ ti mọ nǹkan tí mo ti torí ẹ̀ pè yín ni. kí ló tó ṣe rò pé mo mọ̀ nǹkan tó ti torí ẹ̀ pè mí nígbà tí mi kì í ṣe arínúròdè wo ọmọ bàbá ẹ̀ ló ń pa mí lẹ́yìn ọmọ bàbá ẹ̀ kí ló ti torí ẹ̀ pè mí. ẹ wá ẹjọ́ mi. ṣé kò sí ilé tó ń fà mí lẹ́yìn. I just want to tell you that it's time to let you know I'm going to tell you. You are ready. That's good news. So now you are ready. Ṣé bẹ́ẹ̀ ni mo ti ń bẹ sọ ọ̀rọ̀ yìí lẹ́nu bí ijọ́ mélòó kan sìn tó rí kankan ṣe sí. So ìsìn ló ti wá ṣe tán. Anyway, just to shed more light on this, èmi àti bàbá ẹ̀ á ti discuss lórí issue yẹn. Really? Really o? Yes, so really kódà really wà nǹkan pàápàá. Anyways, mo ti kàwé tán. Agùnbánirọ̀ mi sì ti ń sin ìjọba. Báwo tiẹ̀ rí nǹkan kan mú bọ̀ ń bẹ̀. Mo lérò pé mo ti sin ìyá àti bàbá ṣẹ́ńtìmá náà tù. Ẹ jẹ́ kí n lọ gba oyè Mrs. mọ́ oyè tí mo jẹ. Ẹ̀yin náà dẹ̀ ni ẹ sọ fún mi wípé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Abẹ́ ẹ̀rọ burúkú lẹ́nu ẹyẹ. Who served who? Ṣé wọ́n ló sìn wá ni àbáwá la sìn ẹ́? Tó fún wa sọ wípé ó ti sin ìyá àti bàbá ṣẹ́ńtì sí màtó ẹ ti ẹ̀dùn náà. Èwo lẹ pè ní oyè Mrs. Mummy ẹ stop ẹ̀ now. Ẹ dẹ̀ mú mi ṣeré. Don't you know that Mrs. is Masters in Residential Services? Ṣé nǹkan tẹ́ ẹ tún pè lóde òní nìyẹn? Tó bá wá jẹ́ yẹn ni o. Ṣòro yẹ tó sọ yìí, it is not something you get in a hurry. Kò kì í ṣe certificate that you go and study for and get in just a year. Èmi tí mo jókòó yìí tí mo ń bẹ sọ̀rọ̀ tí mo jẹ́ ìyá ẹ̀ gan, mi ò tí ì gba certificate mi lórí mi. Ṣó máa ń pẹ́ tó bá yẹn ni? Bẹ́ẹ̀ ṣé o tiẹ̀ rí? Mo nǹkan tá à ń sọ yìí, ó dùn. Ṣó mọ̀ wípé ilẹ̀ kì í wà kó má lò lúwa. Ilé òdẹ kì í wà kó má lò lórí. In this ship, there is a captain, which is your father. Yes, your father. He is the only one that has the final say. So wàá lọ sọ fún bàbá ẹ̀ nǹkan tó bá ti sọ. Wo my daughter. Your father will soon be ready for his dinner. Let me go and prepare his dinner. Tí ẹ dúró náà. Ilé ìta ló ti fẹ́ lọ gba oyè Mrs. ọ̀hún. He's a Catholic. Mbabo. Is he a priest? Àbàmọ́ mi. Ṣé àwọn páàdì máa ń fẹ́yàwó ni? Máa bi mí pé àwọn páàdì máa ń fẹ́yàwó. Nǹkan tí mò ń sọ tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò yẹ kó ti yí ẹ? Nǹkan tí mò ń béèrè ni wípé èdè wo àbí ẹ̀yà wo gan-an ni ẹni tó fẹ́ ti wá? Ṣóǹdó ni? Èkìtì ni? Àbẹ́pẹ́ ló ti wá? Òṣogbo? Àbí ìpínlẹ̀ Ọ̀yọ́? Ibo gan-an ló ti fẹ́ lọ gboyè Mrs. Mommy now. Does it matter? Kò matter. Abẹ́rẹ́ nu ẹ̀. Kò matter. Kí ló tó kọjá sí Gaza? Ní Egypt? Àbí kó lọ sí Swahili? Kó lọ mọ́kọ wá ń bẹ̀? Abọ́dé máa lọ Cameroon? Kí ló yẹ tẹ́ wá mention Igbo nínú gbogbo nǹkan tẹ́ sọ? Àbí wọn kì í ṣe ẹ̀yà ní Nàìjíríà? Má bínú. Anyways, I did not go that far. Really? His name is Francis Ogbeide. It is not far. Come on. Let me ask you one question. Bodiaye Ofure Onaze. Wọ́n ti padà gẹ́ẹ̀tì ọmọ mi o. Ó ti èyí ní ìwọ̀n. Aya wọn lẹ́nu. Jeff, don't you think that you are taking care of yourself? Ọjọ́ orí lórí ìwà kì í ṣọ̀pọ̀. Àbí lérò wípé ti sọ lé ìyá náà nìkan ní ilé tètè máa ń sùn. Wo Adùfẹ́, mi ò ṣetán láti fi àkókò kankan ṣòfò mọ́. Tí a bá pẹ́ lórí mi kíní, èsìkéṣì máa ń bà ní. Àbí kí ni? Sùúrù dára púpọ̀. Ó ṣàmọ̀ pé alákọ̀wé ni bàbá mi. Bí mo dẹ̀ ṣe máa ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn, ó ṣe kókó. If not for anything, approach tí mo gbọ́dọ̀ lò ó wà very important. Olówó san gbogbo dúró. Máa ní sùúrù. Which kind of patient?
Sùúrù yìí náà ni okay o, it is because of love ṣá. Sure, come. Because of love, king. I'll be what you want to eat later. Anyways, o mọ̀ pé tí mo bá ti bínú tán báyìí, mo máa ń bínú dé sàlẹ̀ ni. No, má bínú délẹ̀ o. Ọmọ ìjìyà kàrá ìṣó. Má fi yẹn bribe. Wọ́n ní wọn lójú ojú ìjọ lójú rẹ̀. But you know, I'm not getting younger anymore. Èmi mo get. Wọ́n lọ́jọ́ méje, ọjọ́ méjì. Tí kùrukùru ò bá bojú ọjọ́, ó yẹ kó sòlè lébà ọba ní tọ́ra wa jẹ. Máa bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún dádì. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gba ẹnu ẹ̀ sọ̀rọ̀. Please, darling. But ìwọ náà, I know you're a businessman and I am equally proud of your business acumen, But what? Kí tún ni? Oh, dẹ̀ fún mi lọ́rọ̀ sọ. Here we go again. Indeed, you know the point I am trying to prove. Anyways, mo mọ̀ pé olówó ọmọdé ni. Nǹkan tó dẹ̀ ń bẹ ní àpò ìṣúná rẹ̀ gan-an. Ẹni tó ti ṣiṣẹ́ fún ogún ọdún sẹ́yìn kò sí ìrè. Thank God. You are educated, yes, but you need to advance your education. Let this be the tips of an iceberg. It is just like talent and skills. Both is needed to excel. Bàbá mi ò kí ń ṣe ẹni tí owó jọ lójú o. Tí ilé oge sì tó gèjè. Nílé wa, kì í ṣe owó la fi ń sọmọ lórúkọ. Kí wàá lẹ fi ń sọmọ lórúkọ nílé yín o? Ẹ̀kọ́ tó yanrantí. Ọgbọ́n, ìmọ̀ àti òye tó kúnná. Gbogbo àwọn wọ̀nyí ju owó lọ o. There are so many illiterate, ignorant, rich people that are not appreciated, even if their money admits them. But I've not seen where anybody that jogún wisdom, knowledge, and understanding cannot. Irú wọn, I'm about kings and kings in Nigeria. So, kí ló wá ń sọ o? Ṣé tí mi ò bá kàwé kọjá ibi tí mo kà dé lọ, ohun tó ń sọ fún mi sì ni pé ò lè fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ. Ṣé bí bàbá kàwé, owó la fẹ́ fi ní? Owó ọ̀nà ló dẹ̀ ti wà nílẹ̀ rẹpẹtẹ yìí. Àbí kí wàá ní nǹkan tó ti kù? Is this the must I further my education? Oh, dẹ̀ gbọ́ tèmi. Mo nífẹ̀ẹ́. Ìfẹ́ sì ni ìpìlẹ̀ṣẹ̀ ìrìn àjò wa yìí. Ṣùgbọ́n nígbà míì, ó yẹ ká máa ṣe nǹkan tó yẹ ká ṣe. Ká lè bá rí nǹkan tá a fẹ́ gbàgbọ́. Kífẹ́ wa bá lè ní lódò. Jẹ́ kí n mọ fàyà tí. Ṣorí tó bá kàwé kó tó wà ní. A ò lè fẹ́ra o. Ṣé òun gbọ́ mi báyìí? A ò lè fẹ́ra. Ifádití ni o. Bó o bá tiẹ̀ fìwé ọ̀hún ṣiṣẹ́ ká mo wá fún mi abẹ́ fipá. Well, for the sake of our love, I will. So, which school do you recommend? Unilag, of course. Unilag? Wow. Fẹ́mi, mo dẹ̀ wá ní ìjà lójú pé àkàyè mi tó yẹ rẹ̀. I promise. You know, it has been almost 4 years since your arrival. And that is you miss something. You're not missing anything. Or can somebody miss some cocoon? But now that it is, this is good news. And it calls for celebration. So, who is this nobleman to win at Totally? What's my was me by it's my ring. Okay. And the man was church. Like church corner. All the man was the end of the year pastor mansion. So, all this while your mom knows about this? About what? I see. Good. Yeah. Woman, you can never say you totally know that. Daddy, which one is good 7 times and yeah 6 times? That is the story of Gudu Media Yaya Mefa. So, who is this man? Really? Ọ̀gbẹ́ni Olenso. Fìrídì sílẹ̀. Ṣé máa yẹ tó business wà ní last annual meeting tá a ṣe ní St. Jeremy tó ṣe kókó pọ̀pọ̀ gbogbo ẹ̀ tó ṣe wá tó ń náà ń ta àwọn small shops yẹn? Is that the guy you're talking about? Yes, Daddy. Just the guy.
ṣé kò ń ṣe ìyá ọmọ yẹn ló ń ta kókó àbí ògì àbí kí ni mo rí tí yẹn lọ. Daddy, here we go again. Daddy, how can you say that mommy and Tawoka? You could have just asked me what his parents are doing. He's into event packaging. Event packaging? Well. Tó bá ti sọ pé mo ṣe fẹ́ nìyẹn. Ìlú wo ni ọmọ ìlú tún ni? He's from Edo State. Edo ló tún lọ. Daddy, kí ló ṣe Edo? And your mother knew about this? What's the problem? Ọ̀rẹ́ mi ni báwo ni? Dáadáa ni bàbá Adédiwúrà dáadáa ní gbogbo ẹ̀ mo ní ọ̀rọ̀ tó ní ìgbéyàwó tó ní ọmọ rẹ̀ sáfẹ́ ṣe ìmọ̀rẹ́gì ọbẹ̀ ṣe ìmọ̀rẹ́gì ṣé mo kọ̀ lẹ́tì ẹ̀yẹ lébi. marriage mo wá ní ìlú wo là ń lọ torí ìyàwó mi béèrè pé níbo ni à ń lọ kò ní ìrètí ìmọ̀ torí invitation ti jáde. Actually, Edo lọmọ ẹ lọ. Edo wọ́n pè yàn l'Adédiwúrà yá àmọ́ alẹ́ Edo yóò fi yóò fòṣogbo lẹ̀ yóò fẹ̀dẹ́ lẹ̀ yóò fi Ògbómọ̀ṣọ́ Edo kí ni ẹ̀yin ìgbà mẹ́wàá ẹ̀yin tẹ́ ẹ bá kàwé tẹ́ ẹ pera yín education fees àti nǹkan tẹ́ ẹ máa ń pera yín Edo náà àwa náà tá a kàwé púpọ̀ àwa náà lọ́gbẹ́ lórí yín ṣe àfi àwọn Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ Ẹ̀pẹ́ gbogbo àwọn ìlú bá Jẹ̀bú Ẹ̀gbá Ọmọlúsàbí Ẹ̀gbá tí èjì ara wọn yàn wà kò rí ọkọ yàn ń bẹ̀ ọwọ́ alẹ́ Edo bàbá Adédiwúrà ó mọ̀ pé sísítẹ́ẹ̀mù báyìí ọmọ rẹ̀ lọ sọ́dọ̀ ilẹ̀ Ìgbò ni gbé wá yóò kó lè lọ yóò kàn bọ́ sí ilẹ̀ Ìgbò yóò kó mẹ́ Kàlàbà ní ọ̀lọ́ yóò kàn lọ ọmọ ẹ̀wẹ̀ omi ní ọ̀lọ́ ọmọ ẹ̀wẹ̀ mi báyìí. Ọ̀rẹ́, that is the mistake tẹ́ èèyàn máa ń ṣe. Now let me tell you something. Ẹ jẹ́ máa fọ̀rọ̀ tribalism sílẹ̀. Ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, ọ̀rọ̀ ẹlẹ́sìnmẹ̀sìn. Ẹ jẹ́ fi sílẹ̀ okun papọ̀ mọ́ marriage now. Tó bá yẹ pé Yíbò lọmọ ẹfẹ́fẹ́ tẹ́ pé ibẹ̀ ló ti máa ní ayọ̀. Let him or she go ahead. Ọlọ́run ní jẹ́ èmi. No, kò mean anything. Àwa la máa ń kà sí pé Ẹdó kinní kan, Yíbò, Yorùbá kinní kan. Àyàtọ̀. Ibẹ̀ ẹlẹ́sìn mẹ́sì tí wọ́n máa ń ṣe àyàtọ̀. Ìjẹ́wọ̀ mọ̀ pé àti Mùsùlùmí àti Christian ibì kan náà láti ṣe wa. Mọ̀mọ̀ yún àṣùgbà àti yà. Ọ̀dà kò burú. Ibì kan náà láti ṣe wá. Ẹ má máa já máa ṣe mistake. Ó ti dáa ẹ ṣe mistake tí ọmọ rẹ bá ní sàǹkìsà ní orí ti rọkọ lọ́dọ̀ Boko Haram. It's good. Tó bá ti ráyọ̀ ń bẹ̀. You no good for me. Na true I tell you. You no good for me. So what is your plan? I'll go to shop tomorrow. Then mo ní àwọn ọjà tí mo fẹ́ já lọ́la. Then Adedoyin and Olafati, they called you but you did not pick. They wanted you to call Chevron, GTB and Deloitte because they placed orders. Okay, yeah, I saw their missed call. Okay, so yeah, just to I forgot to tell you, by the alone in the shareholders meeting for First Bank and Zenith Bank. So now we will accommodate the mind. So go for Kabali. Ṣé Yorùbá pọ̀ jù àbí Yorùbá Ẹ máa gbára lé bí o. Oh. How are you? Grandpa. My son. You're welcome, sir. How are you? How are you? Talk us here. How are you? Grandma, you welcome, have a seat, have a seat. Yes, sir. Yes, sir. Ọjọ́ mẹ́ta. I'm a journalist here. August visit. Thank you, sir. Yes, I'm not going to visit. Àlejò ńlá ni wá. Daddy, you're welcome, sir. Thank you, my son. Mommy, you're welcome, sir. Ma. So how are you doing? I'm fine. And how are the children? As you can see, my husband is taking good care of That's me. good. That's good. That's my daughter. That's my son. I trust you. Yes, Daddy. Àwọn ọmọ yín kọ́. Driver will take the hotel. Okay, wọ́n lọ ṣọ́ọ̀ṣọ́. Àdúgbò wọn lọ. Yes, Daddy. What about Yemi? She and Gure love, bro. Yeah, of course. I'm also happy, sir, to have chosen from this great family. If we are to do all this
all over again and again. I would like to go the same. ọmọ akẹ́ ó ní inú òun dùn pé òun fẹ́ ìyàwó nínú ẹbí wa pé tó bá tún wá lọ sí bóyá síwájú àti síwájú sí àbáwọlé ní sọ̀rọ̀ báyìí pé tó bá tún fẹ́ ìyàwó pé ọ̀dọ̀ wa ló wà tún fẹ́ yà. I used to say mo máa ń sọ kankan tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ last time náà tó wá bá mi tó ní kìnnìkan kìnnìkan ní ìfẹ́ náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ ayélujára ní sọmọ ẹ bá fẹ́ ọkọ àbíyàwó láti ìlú bòmí ẹ jẹ́ ká fi ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀. Like I used to tell my friend, you don't marry because of tribalism or because of tí ó gé àwọn Yorùbá máa ń pè ní ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìmẹ̀sì or whatever. Once there is love, this love we are talking about ó ju gbogbo nǹkan lọ. Are you getting it? Whether you are from Edo or you are from Ekiti or you are from Kongi or anywhere, you can marry any tribe. Since there's love. Ẹlẹ́sìmẹ̀sì ẹja fi sílẹ̀. Ìfẹ́ lájú ló ń gbogbo. Once there is love, there is everything. Love is everything. Ọ̀rẹ́ mi, sọ̀rọ̀ pọ̀ tọ́ sọ yìí. Safe to say fún àwọn ọmọ ẹni wà sọ. Tí mo bọ̀ sọ́njọ́ kìnìún àbí ìyá Adédúgbà ṣé mo gbé ìbò àbí kí lè lè ìbò. Bàbá wa face to face ni. Ojúkojú níjọ́ kìnìún àná ìyá Adédúgbà máa ń sin. Mo sọ fún ọ̀rẹ́ mi mo ní mo ṣe lọ Adédúgbà tí ó wàá fi lẹ Yorùbá lẹ̀ àmọ́ Ẹdó mo ní gbẹ̀rún lọ Kàlàbá nǹkan lọ́nà àpọ̀tánù mo ní ọ̀fẹ́ lọ́mọ àwọn ẹ̀nu ẹ̀já ọmọ Ìgbò ti jẹ́ àṣé ìfẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ ọba tó bá ti wá látọkàn ọmọ kan pé ẹni báyìí ni wọ́n fẹ́ ká máa fààyè rẹ̀ lẹ̀ torí pé ni wọ́n fi pẹ́ mọ́nà ti bọ́dà mi kan nígbà tí olóhùn fẹ́ fẹ́ Ìgbò bó bá ní láéláé nẹ́fà wọ́n lọ́wọ́ ò ní jẹ́ láti fẹ́ Ìgbò ní ọba fún ọmọkùnrin sì ní sẹ́ńgì lọ tó dáa tó sì ń tọ́jú wa ṣé Ìgbò ni lọ́ba ní Ìgbò ni òun sì gbọ́ Yorùbá òun gbélé Yorùbá gbogbo ẹ̀ ní kankan náà ni wà lọ́mí kankan náà kiri Ìgbò ni Yorùbá láwọ̀ làbá kọ́ọ̀tì ọwọ́ lọ́ba lọ fẹ́ yóò bá tí ọmọ bọ̀dá mi ó jàjàjàjà lílù òtò wíwọ́ wọ́n ṣàfagídí bímọ méjì ọmọ bọ̀dá mi ti dé níbo sún yẹn kábí ìfẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ bá lè pé ẹ̀yà lè yàtọ̀ ìfẹ́ kan náà ìfẹ́ ẹ̀tọ́ lọ kágbà bẹ́ẹ̀ síngù àgbà bẹ́ẹ̀ ó ti dé níbo sún báyìí yọ ọmọ dà fún yín yọ ọmọ yẹ yí ìfẹ́ ní ìṣẹ́ ẹ̀wùsẹ́ bó ṣe lànà ọ̀la fún wa. Ṣé o tún wá rí i pé ìfẹ́ ọdún ti lànà ọ̀la fún èmi náà? Ọlànà torí pé ìfẹ́ ọlànà ọ̀la sí ọ̀dọ̀ bàbá Adédúgbà àti ìyá Adédúgbà fámìlì wọn. Ó tún wá lànà ọ̀la sí ọ̀dọ̀ rẹ̀ bàbá Adédúgbà. Sẹ́mi àwọn ọ̀rọ̀ sọ báyìí tẹ́lẹ̀ wọ́n jẹ́ bẹ̀. Ìfẹ́ yìí yóò bá yín kalẹ̀. Èyí ò ti kọ́ gbogbo wa lọ́gbà. Yóò bá yín kalẹ̀. Ẹ kàwé, ẹ di graduate. Ọmọ yín ló di graduate. In Jesus' name, ọ̀rẹ́ mi ṣé o tẹ bá àwọn ìbàjẹ́ ọmọ bàjẹ́ náà adébíwò tiẹ̀ tó lọ gbé júìsì wa. yóò sá lọ júìsì nìkan kọ́ èèyàn já màlá sọ ọ̀hún rámàlà mo jẹ́rìí ọ̀hún rámàlà òjò ìyá rẹ̀ kọ́ ọmọ pé ẹ̀yin mọ́bìnú ẹ̀yin ẹ̀pẹ́ ẹgbẹ̀rún mọ́rùwà tẹ́ bá rọ àmàlà tán ẹja lè máa fi ilé ìjọ ẹ máa ń jẹja ẹgbẹ́ ẹlẹ́sà ẹ̀yin lẹ́lẹ́jà ọjà tàbí ẹja lásán ẹja ọsàn. Àdánwò ni ìfẹ́ àmàlànà ọ̀la ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́yàmẹ̀yà ìfẹ́ là jùlọ ẹ jẹ́ ká dẹ́kun ẹlẹ́sìnmẹ̀sìn ìfẹ́ là jùlọ.